Hallelujah! Ẹ káàárọ̀ o, a kú ojúmọ́, a kú ọjọ́ òní, a kú ọjọ́ ìsinmi. Òní ní ọjọ́ 11 tó ń bẹ nínú oṣù kínní ọdún titun tá a wọnú rẹ̀ yìí tá a sì wà nú rẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà láyé, láti wà láàyè rere. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi gan. Òun gangan la bí amọ̀ tòótọ́. Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀. Ìsìn ọ̀wọ̀ rèé o, gẹ́gẹ́ bí ìṣe wa, a gbé ìsìn wa bá lórí afẹ́fẹ́, gẹ́gẹ́ bí ìṣe wa, àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri gbogbo àgbáyé, Jesus lovers everywhere online community church tó máa ń gbé ìsìn wa orí afẹ́fẹ́ náà láti gbé ìsìn wa gẹ́gẹ́ bí ìṣe wa. A fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀, a fẹ́ júbà Ọlọ́run, a fẹ́ ké dànsákì sí ká mọ rírì rẹ̀. Mo fẹ́ ká ké sí gbogbo àwọn ènìyàn lọ́tún lósì níbi gbogbo tó wà lágbàáyé, àwọn èèyàn wa tí ó kún dúdú iṣẹ́ ìránṣẹ́ wa, ká sọ fún wọn pé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ báyìí o. Àwọn tí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì wọ́n ti ṣe tiwọn kọjá, àwa ti tiwantiwa bẹ́ẹ̀ ni àwa ni ètò kàn, àwa ní ìsìn kan lákòókò yìí. A ní dára wa lágara lọ jìnnà. Mo fẹ́ ká ké sí gbogbo ènìyàn, ká ṣí ìsìn yìí lórí pẹpẹ, ká ṣí ẹ̀ sí orí WhatsApp, orí Facebook, orí bí gbogbo tá lè ṣí ẹ̀ sí fáwọn ọ̀rẹ́ wa, àwọn èèyàn wa, àwọn ẹbí wa. Ká pín fún wọn, ká pín káàkiri fún wọn pé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀. Ẹnikẹ́ni ò láwàwí lónìí pé mi ìrí lè jọsìn lọ, mi ìrí sìn ṣe, mi ìrí Ọlọ́run júbà lónìí o, kò sáwàwí o. Bẹ́ẹ̀ ni ọjọ́ ìsinmi kejì rèé nínú oṣù kínní ọdún titun tá a wọnú rẹ̀ yìí o. Mo fẹ́ ká mọ rírì ohun tó Ọlọ́run ṣe fún wa, ká sì fi ọkàn wa, ká fi ara wa jìn fún Ọlọ́run lákòókò yìí, torí pé ó ṣe kókó, ó nípọn. A máa fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa, tọkàntọkàn wa la máa fi dúpẹ́ pé Olúwa ṣeun, ó ṣeun fún wa. Ìwé mọ́ sọ pé torí pé Olúwa ṣeun, torí pé àánú rẹ̀ dúró láéláé. Níbi tó bá wà, ó wà lẹ́nu iṣẹ́ rẹ ni. Bẹ́ẹ̀ ni àwọn kan wà lẹ́nu iṣẹ́ wọn lẹ́ni ọjọ́ ìsinmi lágbàáyé níbi gbogbo tó wà. Ó wà lẹ́nu iṣẹ́ rẹ ni, ó wà nílé, ó wà lọ́nà, lírìn àjò, níbi gbogbo tó bá wà. Mo fẹ́ kó ya àkókò yìí sọ́tọ̀ láti fi júbà Ọlọ́run, láti fi júbà rẹ̀, kó mọ rírì rẹ̀, kó sọ fún kó ṣe, kó sọ pé Ọlọ́run bàbá mi ó ṣeun, Ọlọ́run ẹlẹ́dàá mi ó ṣeun, Ọlọ́run olùrànlọ́wọ́ mi ó ṣeun. Mo dúpẹ́, mo yìn ọ́, mo dúpẹ́, mo yìn ọ́, mo júbà, mo mọ̀re. Wọba tó ń dá mi sí, wọba tó ń pa mí mọ́, wọba tó ń dúró tì mí, tó ń tọ́jú mi, ó ń tọ́jú aya ó ṣe, ó tọ́jú ọkọ ó ṣe, ó tọ́jú ọmọ ó ṣe, ó tọ́jú ẹ̀gbọ́n, ó tọ́jú àbúrò, ó tọ́jú àwọn òbí, gbogbo àwọn èèyàn wa gbogbo lọ́tún lósì níbi gbogbo tó wà lágbàáyé ló tọ́jú. Ó jẹ́ á gbúrò ibi sí ẹnikẹ́ni, ó jẹ́ kí a máa gbúrò ayọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ pé èrò ayọ̀ la ó máa gbọ́ láàgọ́ àwọn olódodo. Ọlọ́run ó ṣe, gba ọpẹ́ wa, gba ẹ̀yìn wa. Ọlọ́run ó ṣe, gba ọpẹ́ wa, gba ẹ̀yìn wa. A dúpẹ́ oore ìgbà gbogbo. Ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun. Gbogbo oore tó ń ṣe fún wa, ọba tó ń pèsè rírí náà, ó ń pèsè rírí jẹ. Ọ̀pọ̀lọpọ̀ máa ń wò wípé oṣù kìíní máa ń le gan, ó máa ń nira fún ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n a rí wípé òdodo Ọlọ́run dúró láéláé, òtítọ́ Ọlọ́run dúró láéláé. Oṣù kìíní Ọlọ́run ń bọ́ wa lábẹ́ bó ti wù kó rí, nínú ìjáde àti ìwọlé wa, ó ń bọ́ wa, ó ń bá ẹni wa pàdé, ó ń pèsè fún wa, ó ń pèsè fún àìní wa gbogbo. Ọmọ kìíní wa máa ṣaláìní ibi àti máa pa wọn, ṣùgbọ́n àwọn tó ń fẹ́ ti Olúwa, tó ń fẹ́ Ọlọ́run, tó ń fẹ́ Olúwa kì yóò ṣaláìní tó dára. Ìwọ náà wò báyìí, inú ọdún titun ló wà yìí, Ọlọ́run ò jẹ́ aṣaláìní ohun tó dára. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́, ẹ jẹ́ ká jùmọ̀ gbéga, ẹ ká jùmọ̀ gbéga, ẹ ká jùmọ̀ gbéga. Olórí kan ní pé ìgbìmọ̀ ìyìn lọ́run, ìgbìmọ̀ ìyìn láyé, pé kí ìgbìmọ̀ ìyìn ká jọ parapọ̀, ká gbé Jésù ga, ká gbé Jésù ga. Ẹ jẹ́ á gbéga níbi tó bá wà. Ìwọ náà wà yíká rẹ, bí Ọlọ́run ga lórí àlàáfíà agbára rẹ, bí Ọlọ́run ga lórí ìlera rẹ. Ó lágbára, ó gbọ́dọ̀ mọ̀ wípé àlàáfíà òun gangan lọ́rọ̀. Àlàáfíà ni ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Ó ní àwọn àgbábọ̀ náà ní àlàáfíà lògùn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ẹni tó lálàáfíà ò lè rówó, kò tiẹ̀ lè ríṣẹ́ ṣe débi tí yóò rówó, débi tí yóò rọ́rọ̀. Ẹni tó lálàáfíà, àdúrà kan ṣo lónìí, Ọlọ́run fún mi lálàáfíà, òun làdúrà rẹ̀. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ní àlàáfíà, ó mú ká wà lálàáfíà, ó mú ká wà láyè rere. Ọlọ́run tọ́jú wa. Bẹ́ẹ̀ nínú ìjáde àti ìwọlé wa, kò jẹ́ ó léwu nínú, kò jẹ́ ká ṣubú dànù. Ọlọ́run tí ò jẹ́ kí ọ̀tá ó mú ọ lọ́sàn-án, kò jẹ́ kí ọ̀tá ó mú ọ lóru, kò jẹ́ kí ọ̀tá ó mú ọ lájìn, kò jẹ́ kí ọ̀tá ó mú ọ láàárọ̀, kò jẹ́ kí ọ̀tá ó mú ọ lábẹ́ bó ti wù kó rí. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn dáadáa. Abiyamọ tó tọ́ni, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, dúpẹ́ lọ́wọ́ dáadáa. Ọlọ́run olórí ọ̀fẹ́, ó ṣe. Ọlọ́run olórí ọ̀fẹ́, ó ṣe àyàn, ó ṣe àyàn, ó ṣe àyàn. Ìwọ náà tó ń gbọ́ mi, má panumọ́, má dákẹ́, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àkókò rẹ̀ láti júbà rẹ̀, láti mọ rírì rẹ̀, láti sọ fún wípé ó ṣe lóòótọ́, ló ṣe lóòótọ́. Amóre, àwọn tó mọre ló lè dúpẹ́, àwọn tó mọre ló lè yin Ọlọ́run, àwọn tó mọre ló lè fi ọkàn mọ́
ló lè fún ọkàn wọn sọ fún Ọlọ́run bó ṣe, ló lè tú ọkàn wọn páyà kan ṣe ọkàn wọn páyà kan sọ fún Ọlọ́run bó ṣe. Ọlọ́run ó ṣe ká tẹ̀ tó béèrè ohun kankan rárá, ká tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run rárá, a fẹ́ jú ba rẹ̀ náà wípé bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe. Adúpẹ́ àyàn, adúpẹ́ àyàn, adúpẹ́ àyàn ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun. Gbogbo ohun tó tààrọ̀ fún ibi lọ́lọ́run yí padà ló sọ ọ́ di rere. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ ọba tó ń tọ́ wa, ó ń tọ́ wa, ó ń ṣètọ́jú wa, ó sì ń dáàbò rẹ̀ bò wá. Ààbò tó péye ló fi ń bò wá. Ọlọ́run tí ò jẹ́ aṣọ ẹ̀yà ara wa nù, Ọlọ́run tí ò jẹ́ kí ọ̀tá ó gba ẹ̀yà ara wa kankan lọ. Ọba tó ń tọ́jú wa níbi tá à ń gbé, ó ń tọ́jú wa, ibi tá a ti ń ṣiṣẹ́ ó ń tọ́jú wa, ó ń ṣẹ̀ṣọ́ lórí wa. Níbi tá à ń rìn sí, tá à ń jẹ́ sí, ojoojúmọ́ ó bá lọ sọ́jà, wà lọ sáájò. Bó bá lọ sáájò tó lọ sọ́jà, wà kúrò nínú ilé rẹ̀, wá sọ wípé o kò fẹ́ gbọ́ yẹn ń ta ni. Ìwọ tó ń gbọ́ yẹn ń ta, àwọn kan ti gbọ́ yẹn ń ta, tó ti gbàbẹ̀ lọ jẹ́lẹ̀dá wọn ń pè. Ọlọ́run ló ń tọ́jú wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká mọ̀ọ́rẹ̀, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó wà nílùú tàbí ó wà lóko, ó wà lọ́nà àjò, ó wà lájìn, ibikíbi tó wà kó wà, lọ́dọ̀ ọba, lọ́dọ̀ ìjòyè, lọ́dọ̀ aráàlú, àbí ó wà lọ́dọ̀ àwọn àjèjì ènìyàn. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ ipòkípò tó bá wà lónìí, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ yọ síbẹ̀, ayé ọpẹ́ yọ síbẹ̀. Ẹni tó bá ti wà láyé ló lè dúpẹ́ o. Ẹni tó ti dòkú, Ọlọ́run ò ní tó ń fẹ́ ṣe fókù mọ́. Èbélúwá díbílúwá kàtà, Ọlọ́run ò ní tó fẹ́ ṣe fókù mọ́. Ẹni tó bá ti kú ti lọ, ẹni tó bá ti kú ti lọ. Màámi, Ọlọ́run dá màámi sí dáadáa. Màámi ẹni tó bí mi sáyé ló, màámi tó bí mi, ó ní àṣà kan tó máa ń sọ. Ó ní ẹni tó ti kú ni tiẹ̀ ti gbé. Ọlọ́run tí ò jẹ́ kí tiwa gbé, tó jẹ́ kí tiwa gbé. Torí Ọlọ́run ò ní tó fẹ́ ṣe mọ́ fòkú. Òkú ò lè yin Ọlọ́run, òkú ò lè ní prayer point, òkú ò lè ládùúrà tó fẹ́ gbà. Àdúrà olòkú fẹ́ gbà báyìí. Abani àwọn aráyé gan ló tún gbàdúrà fáwọn tó ti lọ, á ní kó ṣọ̀run re, kán ṣe gbá kán ṣàwo. Bí Ọlọ́run ó gbọ́, bí ò ní gbọ́, á ṣàmọ̀ wípé a ṣe tiwa. Wọn tó wà ń bẹ̀ ni a ṣe tiwa fọ́lọ́run. Ṣùgbọ́n òkú ò lè ṣe ohunkóhun. Bẹ́ẹ̀ ni òkú ò lè ṣe ohunkóhun mọ́. Ọlọ́run ò ní pín kankan tó fẹ́ pín fókù. Ohun tó bá ti ṣe láyé, ó ní iṣẹ́ rẹ̀ yóò máa tọ̀ ọ́ lẹ́yìn. Ohun tó bá ti ṣe láyé náà ló máa tọ̀ ọ́ lẹ́yìn. Ìwọ tó bá ti ní ìyà ẹ̀ nípẹ̀kún lára ẹ̀, ìwọ náà ló fẹ́ rí Jésù, ìwọ ló fẹ́ bá Jésù jọba, ìwọ ló ń rí kọjá láti ikú sínú ìyè. Ṣùgbọ́n àwọn tó bá ti ní ìyà ẹ̀ nípẹ̀kún, tó ti fi ara rẹ̀ jì fọ́lọ́run nínú ayé yìí, tí ọlọ́jọ́ bá dé, ọ̀run àpáàdì nìyẹn. Òkú jẹ́ oríta ìkẹyìn. Ipò òkú ó jẹ́ ikú, ipò òkú ó jẹ́ oríta ìkẹyìn fún gbogbo ènìyàn tá a bí nínú obìnrin, bẹ́ẹ̀ ni tá a bí nínú ara. Oríta ìkẹyìn nìyẹn. Lẹ́yìn ikú ìdájọ́ ló kàn. Nítorí Ọlọ́run ò ní tó fẹ́ fòkú ṣe o. Alààyè òun ni Ọlọ́run nílò. Òun ni ìwé mọ́ ti sọ wípé Ọlọ́run alààyè ni Ọlọ́run wa, kì í ṣe Ọlọ́run òkú. Ọba tó dá ayé àti ọ̀run, àmọ́ sí Ọlọ́run alààyè, kì í ṣe Ọlọ́run òkú. Bẹ́ẹ̀ ni òun là ń pè ní àìkú, àìṣá, àìdìbàjẹ́, òun lọ́lọ́run. Mo fẹ́ kó o fi ara rẹ kó o fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú ọ wà láyé, tó mú ọ wà láyé rẹ. Ẹ̀bùn ni láti wà láyé, oore ọ̀fẹ́ ni láti wà láyé. Pàápàá ìwọ tó wà láyé, tó wà ní ìyè ayérayé, tó ní ìpín nínú Kristi Jésù, tó ti darapọ̀ mọ́ àwọn ẹbí Ọlọ́run láyé, tó ti dọ̀kan mọ́ ẹ̀mí mímọ́. Mo fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó rí gbà. Ọlọ́run gbénú rẹ, Ọlọ́run lè máa tipasẹ̀ rẹ sọ̀rọ̀, Ọlọ́run lè máa fojú rẹ ríran, fetí rẹ gbọ́ràn, fẹ́nu rẹ fọhùn. Ọlọ́run lè máa ti pa rẹ máa ṣe rere lágbàáyé, máa fi ìfẹ́ rẹ hàn lágbàáyé. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ṣe. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Ọlọ́run tí ò jẹ́ ká tójú oorun dójú kú. Ọ̀pọ̀ ló sùn láàrin wọn mọ́ o, ọgbàbẹ̀ lọ. Ọ̀pọ̀ ni o, kì í ṣe wípé bákànbákàn. Ọ̀pọ̀ ni ìwọ tó bá farabalẹ̀ dáadáa, wọ́n ní tójú bá farabalẹ̀ á rí mọ́. Ìwọ tó bá farabalẹ̀ dáadáa wá rí wípé àwọn kan wà tó mọ̀ bó ṣe lọ náà nìyẹn. À ń gbọ́ lórí amóhùnmáwòrán, à ń gbọ́ káàkiri ní bó bá ṣe ń ṣayé wa lọ́jọ́ ọjọ́ pé àwọn kan wọ́n mà ti lọ. Kí ló ṣe wọ́n sùn ni wọ́n jí mọ́. Ọlọ́run tí ò jẹ́ àtọ́jú oorun bọ́ sójú kú, ọba tó ń ṣọ́ wa. Ìyẹn la máa ti mọ̀ wípé odidi ayé ló wà lójú oorun. Odidi ayé, odidi ìrírí ló ń bẹ lójú oorun. Odidi ìgbékalẹ̀ lójú oorun. Odidi ìgbà àti àkókò kan òun ni ìgbà tí èèyàn bá sùn. Bóyá o sùn fẹ́rẹ̀ àbò o sùn fún ìgbà tó pọ̀, o sùn ní ojúmọ́mọ́ àbò o sùn lóru. Odidi ìgbà àti àkókò kan ni tí oríṣiríṣi kan ṣẹlẹ̀ nínú ẹ̀mí, oríṣiríṣi kan ṣẹlẹ̀ tó kọjá agbára ènìyàn, tó kọjá ipá ènìyàn. Àmọ́ Ọlọ́run ń tọ́jú wa nígbà tá a sùn.
olótọ́jú wa nígbà tá a jí olótọ́jú wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ó ṣé ọlọ́run ó ṣé ọlọ́run ó ṣé ọlọ́run ó ṣé bàbá ó ṣé ọmọ ó ṣé ẹ̀mọ ó ṣé fún ohun tọ́lọ́run tún máa ṣe fún wa lórí òkè ní pẹpẹ níwọ̀nba wákàtí kan tá a ní ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ó ṣé bàbá ó ṣé ọmọ ó ṣé ẹ̀mọ ó ṣé ọlọ́run ó ṣé adúpẹ́ ayọ̀ amọrírì rẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín lórúkọ Jésù. Àdúrà la máa gbà, àdúrà la máa fi gbogbo oṣù kìíní gbà, àdúrà la máa fi gbogbo ọdún ìgbà torí ọdún àánú èèyàn máa ń béèrè fún àánú ni o, èèyàn máa ń ṣìpẹ̀ fún àánú, èèyàn máa gba Ọlọ́run gbọ́ kó fara rẹ̀ jìn kó ṣe àfojúsùn fún àánú kó lè rí àánú gbà. Ọdún àánú tó dájú òun lọ́dún àánú ni kọ́kọ́rọ́ ọdún yìí gẹ́gẹ́ bí ìwé mọ́ ti fi hàn wá tí Ọlọ́run sì ti bá wa sọ pé àṣírí ọdún yìí òun lọ̀rọ̀ àánú o. Àánú ló fẹ́ fi àtọ́nú ọdún yìí nítorí náà a máa gbàdúrà jálẹ̀ ọdún yìí àmọ́ lóṣù yìí a máa gbà dáadáa, a máa jẹ́ kó wọ̀n nínú ìsìn wa pé àdúrà là ń gbà lóṣù yìí. Àdúrà tá a sì fẹ́ gbà lónìí ó dá lé òjò ohun titun. Mo pàṣẹ fún ọ tó ń gbọ́ mi, ìwọ tó gbọ́ mi tó tètè gbọ́ mi torí ìbùkún kan wà fáwọn tó tètè dé, ìbùkún kan sì wà tá a ṣẹlẹ̀ fáwọn tó pẹ́ dé. Bẹ́ẹ̀ ni ìwọ tó tètè dé tó ń gbọ́ mi lákòókò yìí lórúkọ Jésù Ọlọ́run kó rọ̀jò àánú kó rọ̀jò rẹ̀ lé ẹ lérí. Àwọn òjò kan wà òjò àkọ́so náà pè é, bẹ́ẹ̀ ni àwọn òjò kan wà òjò àrọ̀kúrò náà pè é, alibaruka takapa òjò méjèèjì fún àánú tó dájú kó rọ̀ lé àyọ̀mọ́ rẹ lórí. Ìwọ tó rá mi ẹ ṣe dáadáa mo ní sọ lẹ́ẹ̀kan sí mo ní òjò méjèèjì kó papọ̀ kó rọ̀ mọ́ àyọ̀mọ́ rẹ lórí fún àánú tó dájú. Gbọ́ mi dáadáa, àdúrà tá a fẹ́ gbà nìyẹn, òjò ohun titun nípasẹ̀ àánú Ọlọ́run a fẹ́ gbàdúrà kó rọ̀jò ohun titun lé wa lórí. Torí ọdún titun láwọ̀ yìí, ọdún titun sì láwà. Ẹni tí ò bá ti rí ohun titun kò lè lẹ́rìí titun. Ẹ jẹ́ ká ka ẹsẹ̀ Bíbélì fún wa náà ká tó bọ́ sínú bá a ṣe tó ètò àdúrà yẹn lẹ́sẹẹsẹ ká tó bọ́ sínú ẹ̀. Ẹ ká wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run inú ìwé Àìsáyà 3:40 àbí 3:40. Isaiah 43 ẹsẹ̀ láti ẹsẹ̀ 18 yẹn ẹ ká wo nǹkan tó sọ sí 21. Ó ní ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́ ẹ má ṣe rò wọ́n. Kí ló dé tó sọ pé ká má rò wọ́n? Wọn láǹfààní kan tó fẹ́ ṣe mọ́, ohun tó ti lọ ti lọ, ohun tó ti lọ ti lọ. Gbogbo tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá ó ti bá ọdún tó kọjá lọ, ohun tó ṣẹlẹ̀ léṣì ó ti bẹ́ṣì lọ, ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn ó ti bá ó ti di àfihẹ́yìn tí egun fi ṣọ. Bẹ́ẹ̀ ni ó ti lọ. Ó ní ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́ ẹ má ṣe rò wọ́n. Kíyèsí èmi ó ṣe ohun titun kan nísinsìnyí ni yóò hù jáde, ẹ̀yin kì yóò mọ̀ ọ́ bí. Lóòótọ́ èmi ó la ọ̀nà kan nínú aginjù àti odò ní aṣálẹ̀. Ohun titun ni a kì í rọ́nà láginjù, a kì í ródò láṣálẹ̀. Torí ẹ̀ la ṣe ń pa aginjù láginjù, la ṣe ń po aṣálẹ̀ láṣálẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ní pé ká kíyèsí òun fẹ́ la ọ̀nà ní aginjù, òun fẹ́ ṣe odò ní aṣálẹ̀. Ohun titun rèé, ara rèé. Ó ní àwọn ẹran ìgbẹ́ yóò yìn mí lógo, àwọn ìkookò àti àwọn òwìwí nítorí èmi ó fún ni ní omi ní aginjù àti odò ní aṣálẹ̀ láti fi ohun mímu fún àwọn ènìyàn mi àyànfẹ́ mi. Àwọn àyànfẹ́ ni ohun titun wà fún, àwọn ènìyàn Ọlọ́run ni ohun titun wà fún. Àwọn tó ti fàyè wọn fún Jésù ló lè gba Ọlọ́run gbọ́ fún ohun titun, ló lè béèrè ohun titun lọ́wọ́ Ọlọ́run. Ẹgbọ́n ní àwọn ènìyàn yìí ni mo ti mọ fún ara mi, wọ́n fi ìyìn mi hàn. Ìdí tó ṣe mọ wá nìyẹn, tó ṣe dá wa nìyẹn o, ká lè yìn lógo, ká fi ìyìn rẹ̀ hàn. Nítorí pé òun ni ó dá wa fún ara rẹ̀,
kò dá wa fún ara wa gan. Ó fún wa lórí ọ̀fẹ́ àti jọlá ara wa sí ara wa, àmọ́ kò dá wa fún ara wa. Àkọ́kọ́ ìdí tó fi dá wa kì í ṣe fún ara wa. A lè jọlá ara wa ká mọ bá ṣe wúlò fún ara wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọlọ́mọdé amọ̀yì ara wa. Bẹ́ẹ̀ ni, torí bàbá amọ̀yì ara wa, a máa ríra wa fín. Bẹ́ẹ̀ ni, yóò ríra rẹ̀ fín o. Àríṣà máa wọ̀, àrífín á wọ̀, àmọ́ òdì tó ṣe dá wa pàtàkì tó ṣe mọ wá ni wípé ká lè fi ìyìn rẹ̀ hàn, ká fi ògo rẹ̀ hàn, gẹ́gẹ́ bí gbogbo ohun tó dá tó ṣe ń fi ìyìn rẹ̀ hàn, káwa náà gẹ́gẹ́ bí ẹ̀dá, gẹ́gẹ́ bí ènìyàn, ká fi ìyìn rẹ̀ hàn. Olóṣèlú ní pé kíyèsí, èmi ó ṣe ohun titun, èmi ó ṣe ohun titun. Ẹ ká tún wo Kọ́ríńtì kínní orí kejì yẹn, Kọ́ríńtì kínní ní kọ́mọ́kọ́mọ́, Kọ́ríńtì kínní orí kejì, ẹ ká sáré wò ó. Kí ló sọ ní ẹsẹ̀ 9 àti 10? Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé ohun tí ojú kò rí àti tí etí kò gbọ́, tí kò sì wọ ọkàn ènìyàn lọ, ohun ọ̀nì tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ẹ. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣí wọn payá fún wa nípa ẹ̀mí rẹ̀, nítorí pé ẹ̀mí ni ó ń wádìí ohun gbogbo, àní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Ọlọ́run ṣí wọn payá fún wa nípa ẹ̀mí mímọ́. Ohun ìjìnlẹ̀ Ọlọ́run ni ohun titun. Lára àwọn ohun ìjìnlẹ̀ Ọlọ́run, ohun tó fi pamọ́ fún wa gẹ́gẹ́ bí ènìyàn rẹ̀ ni ohun titun. Ohun tí a gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ fún ni, tí a gbọ́dọ̀ béèrè, tí a gbọ́dọ̀ jìjàkadì fún ni ohun titun. Bí èèyàn bá rí ohun titun kò lè ní ìrírí titun. Bẹ́ẹ̀ ni, a gbọ́dọ̀ mọ̀ wípé ohun titun pọ̀ dandan fún ìrírí titun. Wọ́n tó fẹ́ rí ìrírí titun lọ́dún yìí, o gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ fún ohun titun o. A gbọ́dọ̀ rọ̀jò ohun titun lé ẹ lórí. Ọdún yìí gbọ́dọ̀ bí ohun titun nínú ayé rẹ tó bá fẹ́ rí ìrírí titun. Tó bá fẹ́ wípé báyìí ni yóò máa rí lọ, tó bá fẹ́ kọ àwọn orin àkọdànù yẹn, báyìí ni yóò máa rí lọ, àbí báyìí kọ́ ni yóò máa rí lọ. Àwọn orin táwọn èèyàn máa ń kọ tó fi ń pàrọwà fúnra wọn. Àwọn orin táwọn èèyàn ń kọ tí wọ́n rí kan ìyàtọ̀ tó fẹ́ ṣe tí nǹkan ó fi yàtọ̀ fún wọn. Tó bá fẹ́ bá wọn kọ àwọn orin tí ò lọ́pẹ́ nú yẹn, o gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ kó o sì béèrè fún ohun titun. Torí ohun titun pọn dandan fún ìrírí titun. Ohun titun sì la mọ̀ gẹ́gẹ́ bí ohun tá a fẹ́ kọ́kọ́ rí tá a bá rí ayé titun àti ọ̀run titun tí ìwé mọ́ sọ nípa rẹ̀. Nínú ìwé Ìfihàn orí 21 ó sọ nípa ohun titun gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run náà ni, wípé Ọlọ́run máa ṣe ohun titun. Kí ni a fẹ́ fi mọ̀ wípé ayé titun ti bẹ̀rẹ̀, ọ̀run titun ti bẹ̀rẹ̀? Ohun titun ni. Gbogbo ohun tí a mọ̀ nípa ayé yìí ló máa kọjá lọ. Àti ohun tá a fẹ́ràn àti ohun tá a fẹ́ràn, gbogbo rẹ̀ ló yóò lọ o. Ohun tí ìwé mọ́ sọ fún wa ni. Ẹ ká ka ìwé Ìfihàn orí 21 ẹsẹ̀ 5 àkọ́kọ́ yẹn. Ẹ jẹ́ ká ka ohun tó sọ fún wa. Ẹ gbọ́ mi dáadáa, ọ̀rọ̀ Ọlọ́run rèé o. Ó ní mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun. Ìwọ náà mo pa láṣẹ lọ́dún ìwà rí ọ̀run titun àti ayé titun. Bẹ́ẹ̀ ni. Ó ní mo sì rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan, nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ. Òkun kò sì sí mọ́. Mo sì rí ìlú mímọ́ ní Jerúsálẹ́mù tuntun àti ọ̀run Jerúsálẹ́mù tuntun ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí a múra sílẹ̀ bí ìyàwó tí a ṣe lẹ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀. Mo sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ ẹni wá, ń wí pé kíyèsí àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn. Òun ó sì máa bá wọn gbé, wọn ó sì máa jẹ́ ènìyàn rẹ̀, àti Ọlọ́run tìkára rẹ̀ yóò wà pẹ̀lú wọn. Yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. Kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún. Bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Ẹsẹ̀ 5 yẹn,
ó ní ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹnì sì wí pé kíyèsí mo sọ ohun gbogbo di ọ̀tun. Ó sì wí fún mi pé kọ̀wé rẹ̀, nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n. Ó ní mo sọ ohun gbogbo di ọ̀tun. Ṣé wá rí pé ohun tá a máa kọ́kọ́ rí nínú ayé titun àti ọ̀run titun tí a ṣèlérí fún wa, òun ni ohun titun. Ohun titun pọn dandan, ohun ìjìnlẹ̀ sí lóhun titun. Ohun titun ó jẹ́ ohun tó ṣọ̀wọ́n, ó jẹ́ ohun tó jọni lójú. Torí láìsí ohun titun kò lè sí ẹ̀rí titun, kò sì lè sí ìrírí titun. Ohun titun ní ṣáájú ẹ̀rí titun. Wọ́n tó fẹ́ jẹ́ ẹ̀rí titun tí ò fẹ́ gàba sí ibi tí o ti rẹ́rìí lọ́dún tó kọjá àbí ibi tó ti lẹ́rìí léṣí láwọn ọdún tó ti lọ sẹ́yìn. O gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ fún ohun titun kó lè jẹ́rìí titun. Bẹ́ẹ̀ ni, o gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ fún ohun titun kó lè jẹ́rìí titun. Láìsí ohun titun nǹkan wà bákan náà. Má jẹ́ wà bákan náà mọ́. Ìwọ tó fẹ́ kọ nìyẹn, ó máa bèrè ohun titun ni o. Ó máa bèrè ohun titun. Torí láìsí ohun titun nǹkan wà bákan náà. Bẹ́ẹ̀ ni, gbogbo a sì la mọ̀ pé bí nǹkan bá wà bákan náà, nǹkan ṣe nìyẹn o. Nǹkan gbọ́dọ̀ wà bákan náà o. O gbọ́dọ̀ lè kọrin titun náà. Kí ìwọ náà lè mọ̀ wípé Ọlọ́run fún ọ ní ẹ̀rí titun, ó fún ọ ní ìṣẹ́gun titun, pé o kọrin titun. Nǹkan gbọ́dọ̀ wà bákan náà. Àwọn tó gbé ọ ṣubú léṣí ò gbọ́dọ̀ gbé ọ ṣubú lọ́dún yìí. Ohun tó ṣẹlẹ̀ sí ọ tí ò múnú ọdún lọ́dún tó kọjá kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọ lọ́dún yìí. Àwọn ohun tó lé tọ́wọ́ ò bá lọ́dún tó kọjá, ó tún gbọ́dọ̀ ní ìrírí yẹn lọ́dún yìí. O gbọ́dọ̀ rí ohun titun lọ́dún yìí. O gbọ́dọ̀ rí ohun titun lọ́dún yìí. Ẹ bá wọnú ìwé orin Dáfídì yẹn, ó sọ nípa orin titun. Má kọ orin àtijọ́ lọ́dún yìí o. Orin titun ni kó o gbọ́ Ọlọ́run gbọ́ kó o máa kọ lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni, orin titun tó sọ nípa ẹ̀rí ńlá tọ́lọ́run fún ọ. Orin Dáfídì orí 53 ẹsẹ̀ 3 yẹn ó ní, ẹ kọ orin titun sí i, ẹ máa fi ọgbọ̀ngbọ́n lu ohun ọ̀nà orin pẹ̀lú ariwo. Ẹ ká wo 40 o. Ẹsẹ̀ 3 orin Dáfídì náà ni o. Ó ní, ó sì fi orin titun sí mi ní ẹnu, àní orin ìyìn sí Ọlọ́run wa. Ọ̀pọ̀ ènìyàn ni yóò rí i, tí yóò sì bẹ̀rù, tí yóò sì gbẹ́kẹ̀lé Olúwa. Ohun tó ní ṣe pẹ̀lú orin gan pàápàá ìwé mọ́ sọ wípé ká gba orin titun lọ́dọ̀ Ọlọ́run, kó fún orin titun sí wa lẹ́nu. Torí bí èèyàn bá ní ẹ̀rí titun yóò kọrin titun. Nítorí náà ṣetán pẹ̀lú mi gbáradì láti jìjàkadì fún ohun titun ní ọdún yìí. Ọdún titun gbọ́dọ̀ bí ohun titun ní ayé rẹ̀ ni. Ọdún titun kò gbọ́dọ̀ rí ẹ gẹ́gẹ́ bí èèyàn àtijọ́, kí o máa ní ìrírí àtijọ́. Àwọn ìrírí kan wà o gbọ́dọ̀ gbàgbé ẹ̀, o gbọ́dọ̀ fi sẹ́yìn, kò gbọ́dọ̀ wáyé mọ́. Pé kámárì, ẹni tí Bíbélì sọ ni pé Paul sọ pé kámárì ni Paul wí. Bẹ́ẹ̀ ni, ìwọ náà sọ bí Paul pé kámárì mọ́. Àwọn ohun aburú, ohun ibi, àwọn ohun tí ò tẹ́ Ọlọ́run tó ti rí lọ́sẹ̀ tó kọjá, lọ́dún tó kọjá lè ṣí. O gbọ́dọ̀ sọ fọ́lọ́ pé o ò fẹ́ rí wọn mọ́. Ohun titun ló fẹ́. Ohun rere titun ló fẹ́ o. Gbọ́ mi sà, èèyàn kì í rí ohun titun láì ṣe wípé èèyàn ṣe ohun titun. Tó bá máa rí òjò ohun titun, ìwọ náà ló máa ṣokùnfà. Ohun tí ìwé mọ́ sọ ni. Ìwọ ló máa ṣokùnfà òjò ohun titun o. Torí ìwọ ló máa jìjàkadì fún. Ìwọ ló máa béèrè rẹ̀. Ìwọ ló máa sọ fara rẹ̀ pé ògbólógbòó ẹ̀rí ti sú mi o. Ohun àtijọ́ ti sú mi o. Mo fẹ́ ohun titun, ẹ sọ ohun gbogbo di ọ̀tun. Ìwé mọ́ sọ nínú ìwé ìfihàn pé kíyèsí mo sọ ohun gbogbo di ọ̀tun o. Ẹ ká ka nínú ìwé Mátíù orí 9 káka tó sọ fún wa níbẹ̀ nípa ohun titun. Mátíù orí 9 ẹsẹ̀ 15 yẹn, kí ló sọ fún wa níbẹ̀ nípa ohun titun? Fúnra rẹ̀ ló máa sọ fún Ọlọ́run wípé ohun àtijọ́ ti sú mi. Mo fẹ́ jẹ́rìí titun, mo nílò ohun titun. Ọ̀rọ̀ Jésù rèé o. Ó ní kò sí ẹni tí ń fi
ìdáṣà aṣọ tuntun lẹ ògbólógbò ẹ̀wù nítorí èyí tí a fi lẹ̀ ó mú kúrò ní ojú ẹ̀lẹ̀ aṣọ náà a sì máa ya síwájú bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń fi wáìnì tuntun sínú ògbólógbò ìgò awọ bí a bá ṣe bẹ́ẹ̀ ìgò awọ yóò bẹ́ wáìnì a sì tú jáde ìgò awọ a sì ṣègbé ṣùgbọ́n wáìnì tuntun ni wọ́n fi sínú ìgò awọ tuntun àwọn méjèèjì a sì ṣe déédéé ṣé wàá rí i pé àṣírí ìṣedéédéé ní ọdún yìí ó ní pé kí ọdún tuntun kí ó bá ìwọ náà tó ti di tuntun kí Ọlọ́run sì fún ọ ní ẹ̀rí tuntun ní ọdún tuntun òun ló máa fi ṣe déédéé o òun ni àṣírí ìṣedéédéé ní ọdún yìí pé nípa àánú tó dájú Ọlọ́run pé kí ìwọ náà kó rí ohun tuntun kí ìwọ náà kí o yọ bí ọjọ́ ní ọ̀nà ọ̀tun láti borí ọdún tuntun àṣírí tó ń bẹ níbẹ̀ nìyẹn o láti borí ọdún tuntun ẹ gbọ́ ohun tí ìwé mọ́ sọ di òní olónìí gbogbo àwọn tó di àtúnbí là ń pè ní ẹ̀dá tuntun Ọlọ́run ò lè pè wọ́n ní ẹ̀dá àtijọ́ ẹ̀dá tuntun ló pè wọ́n wọ́n tó bá ti fàyè rẹ fún Jésù ti di àtúnbí gbọ́ orúkọ tí Ọlọ́run pè ẹ́ Kọ́ríńtì kejì orí 5 yẹn ẹsẹ̀ 17 kí ló sọ ó ní nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi bí ẹnikẹ́ni akọ àbábo èèyàn dúdú ni ọ́ èèyàn aláwọ̀ funfun ni ọ́ kò ní í ṣe ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ ó ní kíyèsí wọ́n sì di tuntun mo pa láṣẹ fún wọn tó ń gbọ́ mi Ọlọ́run á sọ ẹ́ di ọ̀tun Ọlọ́run á fi ohun tuntun jìnkẹ́ ẹ lọ́dún tàwa nù rẹ̀ yìí gbọ́ mi dáadáa àwọn nǹkan kan wà nínú ayé yìí ohun tuntun ló ń dáhùn sí àwọn nǹkan wà tí ó wù ẹ́ gẹ́gẹ́ bí àlá rere ayé rẹ̀ ṣùgbọ́n wọn ò lè ṣẹ bí ò bá rí ohun tuntun àwọn tó máa bí àlá rere ayé rẹ̀ tó máa mú ìmúṣẹ wọn wáyé àwọn ohun tuntun ni òun ló ṣe gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ kó gbàdúrà kó béèrè fún ohun tuntun pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ kó béèrè fún ẹ̀rú ohun tuntun inú ìwé Matthew ta kàlẹ́ kan yẹn a bá tún wo ìwé Matthew orí 26 yẹn mẹ́rìndínláàdọ́ta Matthew bẹ́ẹ̀ ni orí 26 káwọ ẹsẹ̀ méjìdínláàdọ́ta ẹsẹ̀ 28 káwọ nǹkan tó sọ ó ní nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun májẹ̀mú gan tí Ọlọ́run fún wa ó pè ní májẹ̀mú titun kò ń ṣe májẹ̀mú àtijọ́ kì í ṣe májẹ̀mú ògbólógbòó ó ní nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n mo wí fún yín láti ìsinsìnyí lọ èmi kì yóò mú nínú èso àjàrà yìí mọ́ títí yóò fi di ọjọ́ náà nígbà tí èmi ó sì bá yín mú ní tuntun ní ìjọba bàbá mi gbogbo ohun tó náà fẹ́ ṣe ohun titun ni májẹ̀mú tó fún wa nínú ẹ̀jẹ̀ Jésù májẹ̀mú titun là ń pè é kò lè gbó kò lè ṣá kò lè tì ohun titun ni nítorí pé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ohun titun ló gbọ́dọ̀ bí ibi tá a kà á náà máa rí níwèé Máàkù orí 14 ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a bá ti ka ẹsẹ̀ 24 yẹn sísàlẹ̀ ẹ máa rí bẹ́ẹ̀ tí a bá tún wo ìwé Matthew yìí ẹsẹ̀ tó tẹ̀lé orí tó tẹ̀lé yẹn Matthew 27 mẹ́tàdínláàdọ́ta yẹn ẹsẹ̀ 60 ẹ wo nǹkan tó sọ ó ní ó sì tẹ́ sínú ibojì titun tí òun tìkára rẹ̀ èyí tí a gbẹ́ nínú àpáta ó sì yí òkúta ńlá dí ẹnu ọ̀nà ibojì náà ó sì lọ ibo la sin Jésù sí nígbà náà ibojì titun ni tó pé àwọn nǹkan kan wà ohun titun ló lè bí ohun titun ló lè ṣẹ̀dá rẹ̀ ohun titun ló lè dáhùn sí ohun titun ló nílò àwọn nǹkan kan wà nínú ayé àti àyànmọ́ ènìyàn ohun titun ló nílò tá bá wo níwèé Máàkù náà Máàkù orí 16
ẹsẹ̀ mẹ́tàdínlógún yẹn ẹgbọ́n tó sọ ó ní àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ, ní orúkọ mi ni wọn ó máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọn ó sì máa fi èdè titun sọ̀rọ̀. Ohun tá à ń pè ní ìfèrèfọ̀, èdè àdúrà wa nínú ẹ̀mí ju òní olónìí, èdè titun òní ọ̀rọ̀ Ọlọ́run pé èdè titun nítorí gbogbo ìgbà tó bá ti la ẹnu rẹ̀ là ń fún ọ ní èdè titun òní Ọlọ́run pé oníwèé mọ̀ pé ìwé mọ́ sọ pé la ẹnu rẹ̀ gbòòrò èmi ó sì kún. Kí ni ó fi kún? Èdè titun, àṣẹ titun ni. Nítorí náà àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ohun titun ló máa bí, ohun titun ló gbọ́dọ̀ ṣe. Nítorí náà bí a ti fẹ́ wọnú pápá àdúrà lọ, pápá àdúrà ó gbọ́dọ̀ ṣetán àti jàkadì fún ohun titun. Má jókòó sórí ohun àtijọ́, má jókòó sórí ohun ògbólógbòó, má jókòó sí ohun ògbólógbòó. Sọ fara rẹ wípé mo nílò ohun titun. Níbi tó jókòó sí ẹwu ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé mo nílò ohun titun. Sọ pé bàbá mo nílò ohun titun. Sọ lẹ́ẹ̀kan sí bàbá mo nílò ohun titun. Jẹ́ kí Ọlọ́run mọ̀ wípé o ṣàfẹ́rí ohun titun, pé o fẹ́ kí ọdún titun ó bí ohun titun nínú ayé rẹ̀. Inú ìwé Lúùkù orí 5 ẹsẹ̀ tó gbẹ̀yìn yẹn kí ló sọ? Ó ní kò sì sí ẹni tí ń mu ògbólógbòó ọtí wáìnì tán tí ó sì ń fẹ́ tuntun, nítorí tí ó wí pé ògbólógbòó sàn jù. Àwọn kan wà bẹ́ẹ̀ wọn ò fẹ́ ohun titun. Ògbólógbòó ìrírí tí wọ́n ti rí wọ́n ti tẹ́ wọn lọ́rùn, wọ́n fẹ́ wà bákan náà. Má sí ní ipò àwọn tó fẹ́ wà bákan náà wọn. Má sí nínú ipò àwọn ògbólógbòó ènìyàn tí wọ́n ti jẹ́ èèyàn àtijọ́, wọ́n ti di ẹni ẹ̀yìn, wọ́n ti di àwọn ẹni tí ò nífẹ̀ẹ́ sí ohun titun mọ́ nítorí pé wọn ò fẹ́ san ìdíyelé tí ó nílò nínú ẹ̀mí, nínú ìjẹ́kadì ẹ̀mí, nínú àdúrà láti rí ohun titun. Wọn ò fẹ́ mú ara wọn ṣàfẹ́rí ohun titun. Wọ́n wá jókòó sí ipò àtijọ́, sí ipò ògbólógbòó. Wọ́n wá jókòó wípé bákan náà tó ṣe rí yẹn àwọn faramọ́. Má faramọ́ ògbólógbòó ìrírí, má faramọ́ ògbólógbòó ìrírí àtijọ́, má faramọ́ rárá. Ohun tó bá gbé ọ ṣubú léṣì, tó bá gbé ọ ṣubú lọ́dún tó kọjá, má faramọ́. Ohun tó létí ọwọ́ rẹ̀ ò bà lọ́dún tó kọjá, má faramọ́. Sọ fún ara rẹ pé o ò faramọ́. Bàbá dá dúró sójú kan, bá àwọn nǹkan kan wà nínú ayé rẹ tí ò ṣe déédé, tí ò lọ déédé, má faramọ́ àwọn ìrírí burúkú yẹn o. Má faramọ́ àwọn ògbólógbòó ìrírí, àwọn ìrírí àtijọ́ ni má faramọ́. Sọ fún ẹlẹ́dàá rẹ wípé mo fẹ́ ohun titun. Àdúrà tá a fẹ́ gbà nìyẹn. Mo fẹ́ ohun titun. Ẹ ká wo orin Dáfídì. Ọlọ́run ó jẹ́ Ọlọ́run ohun titun. Ó lè sọ pé òun máa ṣe ohun titun. Òun nìkan náà ló lè ṣe o. Àmọ́ yóò ṣe, bàbá lè béèrè rẹ̀. Ìlérí rẹ̀ ní lára ohun tó ṣe létò fún wa ní gẹ́gẹ́ bí ọmọ rẹ̀, gẹ́gẹ́ bí àyànfẹ́ rẹ̀. Àmọ́ kò kàn ní yọ̀ǹda rẹ̀ bí àbá nílò rẹ̀. Kò ní yọ̀ǹda rẹ̀ bí àbá béèrè rẹ̀. Kò ní yọ̀ǹda rẹ̀ bí àbá san ìdíyelé tó yẹ ká san nínú ẹ̀mí fún. Ẹ ká wo orin Dáfídì ẹsẹ̀ 3 àkọ́kọ́ nínú orin Dáfídì 134. Ó ní Ọlọ́run àwa ti fi etí wa gbọ́, àwọn bàbá wa sì ti sọ fún wa ní iṣẹ́ ńlá tí ìwọ ṣe ní ọjọ́ wọn. Àwọn iṣẹ́ ńlá wo ló ṣe lọ́jọ́ wọn? Àwọn ohun titun ni o. Ní ìgbà ọjọ́ wọn ni bí ìwọ ti fi ọwọ́ rẹ lé àwọn kèfèrí jáde, tí ìwọ sì gbìn wọ́n, bí ìwọ ti fòòró àwọn ènìyàn náà, tí ìwọ sì lé wọn jáde. Ẹsẹ̀ 4. Nítorí wọn kò ní ilẹ̀ náà nípa idà ara wọn, bẹ́ẹ̀ ni kì í ṣe apá wọn ni ó gbà wọ́n, bí kò ṣe ọwọ́ ọ̀tún rẹ àti apá rẹ àti ìmọ́lẹ̀ ojú rẹ, nítorí tí ìwọ ní ìfẹ́ rere sí wọn. Tá a bá bẹ̀rẹ̀ sí ní kà sẹ́yìn, a máa rí ohun titun tọ́lọ́run ṣe fún àwọn bàbá wa tí wọ́n sì sọ fún wa tí a fi ti ara wa gbọ́. Àwọn ohun titun bó ṣe mú kí wọ́n la òkun pupa já, tó ń rin òkun pupa bí ẹni rinlẹ̀. Ilẹ̀ jáde láàrin òkun pupa, wọ́n sì la kọjá gẹ́gẹ́ bí pópónà. Ṣùgbọ́n nígbà tí àwọn ọ̀tá wọn gbìyànjú rẹ̀, wọ́n kú sínú òkun pupa. Ohun titun Ọlọ́run ṣe fún tó rọ̀jò máa ń là wá látọ̀run fún wọn kán jẹ oúnjẹ àwọn áńgẹ́lì. Ọlọ́run mọ̀
mú kí lára àwọn oúnjẹ áńgẹ́lì tó wá fún àwọn ọmọ Ísírẹ́lì láti jẹ nínú aginjù. Ohun titun tó ṣe tí ó mú omi jáde nínú àpáta. Ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tí fún àwọn bàbá wa nínú ọ̀rọ̀ náà tá kàí wọ́n sọ fún wa, etí wa sì gbọ́. Èwo ni wọ́n fẹ́ sọ fọ́mọ o? Iṣẹ́ ńlá wo lọ́lọ́run ṣe fún ọ báyìí lọ́dún yìí ló fẹ́ sọ fọ́mọ? Ohun titun wo ló fẹ́ lọ́lọ́run ṣe fún ọ tí wọ́n náà fẹ́ sọ fún ọmọ rẹ, káwọn ọmọ rẹ kó lè farajì fún Ọlọ́run, kó lè mọ Ọlọ́run rẹ ní Ọlọ́run? Ibi tí kókó àdúrà wà nìyẹn. Ibi tí kókó ọ̀rọ̀ yẹn wà nìyẹn. A máa gbáradì láti gbàdúrà yìí lórí tata dé yìí. A máa gbà ní kọ́mọ́kọ́mọ́ ni o, ní kọ́mọ́kọ́mọ́. Mo fẹ́ kí gbogbo ọkàn rẹ wà ńbẹ̀, kí gbogbo ìtara rẹ wà ńbẹ̀. Ohun tó máa kọ́kọ́ sọ fún Ọlọ́run ni pé Ọlọ́run bàbá mi o, sọ jáde o, sọ jáde o. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, rọ̀jò ohun titun lé mi lórí. Olúwa, rọ̀jò ohun titun lé mi lórí ní orúkọ Jésù Kristi. Rọ̀jò ohun titun lé mi lórí nísinsìnyí. Ó yá lanu rẹ kó gbàdúrà. Ọlọ́run rọ̀jò ohun titun lé mi lórí nísinsìnyí. Rọ̀jò ohun titun lé mi lórí nísinsìnyí lábẹ́ bó ti ń kórè. Mú mi rí ohun titun lọ́dún yìí. Láti ìsinsìnyí lọ mú mi rí ohun titun. Rọ̀jò ohun titun lé mi lórí. Rọ̀jò ohun titun lé mi lórí. Rọ̀jò ohun titun lé mi lórí. Ẹni tó fẹ́ jẹ́rìí titun wá rí ohun titun. Ẹni tó fẹ́ ní ìṣẹ́gun titun wá rí ohun titun náà. Olúwa, rọ̀jò ohun titun lé mi lórí. Gbàdúrà yẹn tọkàntọkàn. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, rọ̀jò ohun titun lé mi lórí. Olúwa, rọ̀jò ohun titun lé mi lórí lábẹ́ bó ti ń kórè. Lábíláka ọ̀bílíkétó bàlíkàtà. Nísinsìnyí ni mi jẹ́ kó dọ̀la. Mi fẹ́ kó dọ̀la. Nísinsìnyí rọ̀jò ohun titun lé mi lórí. Jẹ́ kí ọ̀run kó ṣí. Jẹ́ kí òjò ohun titun kó rọ̀ lé mi lórí. Òjò ohun titun kó rọ̀ lé mi lórí. Bẹ́ẹ̀ ni òjò ohun titun níwájú lẹ́yìn lọ́tún lósì ní gúúsù láríwá níwọ̀ oòrùn nílà oòrùn. Òjò ohun titun kó rọ̀ lé mi lórí. Olúwa, jẹ́ kí òjò ohun titun kó rọ̀ lé mi lórí. Jẹ́ kí òjò ohun titun kó rọ̀ lé mi lórí. Nísinsìnyí jẹ́ kí òjò ohun titun kó rọ̀ lé mi lórí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. A máa tún sọ sí Ọlọ́run létí lẹ́ẹ̀kan sí. A máa sọ dáadáa báyìí ní kọ́mọ́kọ́mọ́ ní sọpọ́ Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi. Olúwa, rọ̀jò àánú titun lé mi lórí lọ́dún yìí o. Jẹ́ kí n rí àánú titun. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi. Ó yá lanu kó gbàdúrà yẹn dáadáa. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi. Lábẹ́ bó ti kó lọ́dún tí mo wọ̀ yìí, ọdún titun la pè é. Jẹ́ kí àánú titun ó fọhùn láàárọ̀. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi lọ́sàn-án. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi láàárọ̀. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi lọ́sàn-án. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi láàárọ̀. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi lọ́sàn-án. Jẹ́ kí àánú titun kó fọhùn fún mi nírọ̀lẹ́. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi lálẹ́. Lábẹ́ bó ti kó rí nínú ìjáde àti ìwọlé mi lójoojúmọ́, ọ̀sọ̀ọ̀sẹ̀, oṣooṣù. Nínú ọdún titun mo wọ̀, jẹ́ kí àánú titun ó fọhùn fún mi. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi. Jẹ́ kí àánú titun ó fọhùn fún mi. Lórúkọ Jésù, níwájú gbogbo ènìyàn, níwájú rẹ Olúwa, jẹ́ kí àánú titun ó fọhùn fún mi. Wọ́n náà lánàá kó gbàdúrà. Ìwọ tó bá lè gbàdúrà lọ́lọ́run lè gbà. Ìwọ tó bá lè gbàdúrà lọ́lọ́run lè gbà. Zavili katabaka dobelekere. Ó yá gbàdúrà. Ìwé mọ́ sọ pé nígbà tí èmi bá kígbe, nígbà náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìndà. Nítorí èyí ni mo mọ̀ wípé Ọlọ́run wà fún mi. Ó yá àwọn náà kígbe kó gbàdúrà. Olúwa, rọ̀jò àánú titun lé mi lórí lọ́dún yìí. Lábẹ́ bó ti kó ìrọ̀jò àánú titun, rọ̀jò àánú titun. Jésù Kristi Olúwa wa. Ó tún máa bèrè ohun titun là ń jìjàkadì ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Sọpọ́ Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi Olúwa, rọ̀jò ojú rere titun lé mi lórí. Nínú ọdún yìí rọ̀jò ojú rere titun. Mo nílò ojú rere titun. Rọ̀jò ojú rere titun. Mi ìfẹ́ ojú rere ògbólógbò, mi ìfẹ́ ojú rere àtijọ́. Abiliakata, ojú rere titun mú ní ga ju ẹlẹgbẹ́ rẹ̀ lọ, tó mú ní ga ju ìrètí àwọn ọ̀tá lọ. Olúwa, rọ̀jò rẹ̀ lé mi lórí. Rọ̀jò ẹ̀ lé mi lórí. Olúwa, mí sí mi lọ́tun, rọ̀jò ojú rere titun lé mi lórí. Ó yá gbàdúrà lánàá rẹ kó gbàdúrà yẹn dáadáa. Olúwa, Ọlọ́run ẹlẹ́dàá mi o, lórúkọ Jésù Kristi, rọ̀jò ojú rere titun lé mi lórí. Rọ̀jò ojú rere titun lé mi lórí. Rọ̀jò ojú rere titun lé mi lórí. Ó yá rọ̀jò ojú rere titun lé mi lórí. Rọ̀jò ojú rere titun lé mi lórí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ó máa tún sọ fún Ọlọ́run. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o,
Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi. Olúwa, rọ̀jò ìrànlọ́wọ́ titun. Rọ̀jò ìrànlọ́wọ́ titun lé mi lórí inú ọdún yìí. Lábẹ́ bó ti wù kórí, ìrànlọ́wọ́ tí mo ti rí yẹn ò tó. Rọ̀jò ìrànlọ́wọ́ titun lé mi lórí. Ìrànlọ́wọ́ tí yóò mú mi ga. Ìrànlọ́wọ́ tí yóò mú mi dókè. Tí yóò fi mí sókè. Tí yóò tọ́jú mi sókè. Ìrànlọ́wọ́ titun rọ̀jò rẹ̀. Lábẹ́ bó ti wù kórí, nínú ọdún yìí lánàá kó gbàdúrà rọ̀jò ìrànlọ́wọ́ titun lé mi lórí. Rọ̀jò ìrànlọ́wọ́ titun lé mi lórí. Olúwa, lórúkọ Jésù Kristi, rọ̀jò ìrànlọ́wọ́ titun lé mi lórí. Jẹ́ kí n rí ìrànlọ́wọ́ titun lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́. Olúwa, níbikíbi tí bá jẹ̀ sí, níbikíbi tí bá rìn sí, níbikíbi tí bá lọ, nínú ìjáde àti ìwọlé mi, rọ̀jò ìrànlọ́wọ́ titun lé mi lórí. Alẹ́ kò tó bá kàtà, àlíbára kàtà lánàá kó gbàdúrà yẹn dáadáa o. Gbàdúrà yẹn kó jẹ́ kó ká ọ lára o. Àbàrókò sópàlì kàtàbàlì kẹtẹbẹ̀rọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ yá gba àdúrà mẹ́ta lọ́kàn yìí o. Bólúwa ṣe bó ṣe fi fún mi ní ká ṣe gbà o. O máa sá bólógùn ṣe ní kò sá ní kò lè rí tó lógùn sọ pé o máa rí o. Abilia kàtà àlékò tèfèkìdìà. O máa gba mẹ́ta yìí. O máa gba mẹ́ta lọ́kàn àdúrà ni o máa gbà pẹ̀lú ìtara rẹ̀. Èyí náà la máa gbà kẹ́yìn lórí òkè yìí lónìí. O máa sọ fún Ọlọ́run. Ọlọ́run bàbá mi o. Ọlọ́run ẹlẹ́dàá mi o. Ọlọ́run olùrànlọ́wọ́ mi o. Ní orúkọ Jésù Kristi. Olúwa, ògo tí ń bẹ nínú ilé ògo fọhùn ohun titun sínú ayé mi. Àṣẹ tí ń bẹ nínú ilé àṣẹ fọhùn ohun titun sínú ayé mi. Agbára tí ń bẹ nínú ilé agbára fọhùn ohun titun sínú ayé mi. Ó yá gbàdúrà. Abaro sofali kataba. Olúwa, ní orúkọ Jésù Kristi, jẹ́ kí ògo tí ń bẹ nínú ilé ògo Ọlọ́run ọ̀gá ògo fọhùn ohun titun sínú ayé mi. Jẹ́ kí àṣẹ tí ń bẹ nínú ilé àṣẹ fọhùn ohun titun sínú ayé mi. Jẹ́ kí agbára tí ń bẹ nínú ilé agbára fọhùn ohun titun sínú ayé mi. Gbogbo àṣẹ, gbogbo agbára ló ń bẹ lọ́wọ́ Jésù Kristi. Ó yá agbára tí ń bẹ nínú ilé agbára fọhùn ohun titun sínú ayé mi. Àṣẹ tí ń bẹ nínú ilé àṣẹ fọhùn ohun titun sínú ayé mi. Àṣẹ alibukuliakata. Àṣẹ tí ń bẹ nínú ilé àṣẹ fọhùn ohun titun sínú ayé mi lọ́dún yìí. Agbára tí ń bẹ nínú ilé agbára fọhùn ohun titun sínú ayé mi lọ́dún yìí. Ògo tí ń bẹ nínú ilé ògo fọhùn ohun titun sínú ayé mi lọ́dún yìí. Lábẹ́ bó ti wù kórí fọhùn ohun titun sínú ayé mi lọ́dún yìí. Láti ìsinsìnyí lọ fọhùn ohun titun sínú ayé mi lọ́dún yìí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó rá àmì yìí ṣe, tó sì rádúrà yẹn gbà. Tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ pẹpẹ yìí, gbọ́ ohùn Olúwa lẹ́nu mi. Àbárídàkà ọ̀lẹ́lẹ̀kẹ̀ ẹ̀lìbílúàkàtà. Mo pa á láṣẹ lórí rẹ àti lórí àyọ̀mọ́ rẹ lọ́dún yìí bẹ̀rẹ̀ láti ìsinsìnyí lọ. Ó yá òjò ohun tuntun kó bẹ̀rẹ̀ sí ní rọ̀. Òjò àánú tuntun kó bẹ̀rẹ̀ sí ní rọ̀. Òjò ojú rere tuntun kó bẹ̀rẹ̀ sí ní rọ̀. Òjò ìrànlọ́wọ́ tuntun kó bẹ̀rẹ̀ sí ní rọ̀. Mo pa á láṣẹ fún àti ìdílé rẹ. Ògo tí ń bẹ nínú ilé ògo kó fọhùn ohun tuntun sínú ayé rẹ. Àṣẹ tí ń bẹ nínú ilé àṣẹ kó fọhùn ohun tuntun sínú ayé rẹ. Agbára tí ń bẹ nínú ilé agbára kó fọhùn ohun tuntun sínú ayé rẹ. Ò ní rí bákan náà mọ́. Gbogbo ògbólógbò ohun àtijọ́ ó kọjá lọ. Ó yá ẹ̀rí tuntun kó bẹ́ẹ̀lẹ̀. Ìyanu tuntun kó bẹ́ẹ̀lẹ̀. Ọlá àti ọlà tuntun kó bẹ́ẹ̀lẹ̀. Ìgbéga tuntun kó bẹ́ẹ̀lẹ̀. Abiliakata alekotobara. Ó yá àwọn ohun rere tuntun kó yí ọ ká. Bẹ́ẹ̀ ni ó sì rí kó yí padà. Pẹ̀lú àmì mẹ́ta tó lárinrin lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ó ṣé Jésù, ó ṣé Jésù. Ìwọ tó ń gbọ́ mi, ó mọ̀ pé ó ti fàyè rẹ fún Jésù, àmọ́ ohun tuntun wù ọ́, ó sì ti gbàdúrà tí gbogbo àgbà. Gbọ́ mi, ó ní ohun kan tó gbọ́dọ̀ ṣe. Ó ti fàyè rẹ fún Jésù. Má jẹ́ kí àkókò yìí kí ó lọ. Má jẹ́ kí ó lọ. Àǹfààní rẹ̀ fún ọ láti fàyè rẹ fún Jésù. Ìwọ tó mọ̀ wípé ó darapọ̀ mọ́ wa sẹ́yìn. Ó darapọ̀ mọ́ àwa ìdílé onígbàgbọ́ sẹ́yìn, ṣùgbọ́n ó ti ṣáko lọ, ó wọnú ayé lọ, ó jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó borí rẹ̀, ó wá fẹ́ padà wálé nígbà tí ó gbọ́ ohùn alóore rẹ̀ lónìí lórí pẹpẹ yìí. Àǹfààní ń bẹ fún ọ láti gbàdúrà ronúpìwàdà, láti fi
ẹnu rẹ jẹ́wọ́ ìgbàlà rẹ nínú Kristi, láti fẹnu rẹ jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa rẹ láti òní lọ, láti kẹ̀yìn sẹ́ṣẹ̀, kẹ̀yìn sẹ́ṣù kù, kẹ̀yìn sáyé. Mo fẹ́ kó gbàdúrà yìí tẹ̀lé mi. Tó bá jẹ́ pé ìwọ ni mò ń bá sọ, gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lọ lórí ikùn rẹ kí o gbàdúrà yìí pẹ̀lú ìtara àti gbogbo ọkàn rẹ. Sọ pé lórúkọ Jésù Kristi, Olúwa, mo gbọ́ ohùn rẹ lówùúrọ̀ yìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ lóòótọ́ pé lóòótọ́ ló kú, ló wá sáyé, ló sì kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó jíǹde ní ọjọ́ kẹta. Báyìí ó wà lọ́wọ́ ọ̀tún bàbá tó rògùn kéré ọ̀run, ó wà lọ́wọ́ ọ̀tún bàbá tó sì ń ṣìpẹ̀ fún wa. Mo fi ọkàn mi àti ẹnu mi jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí Olúwa mi àti olùgbàlà mi. Mo kẹ̀yìn sẹ́ṣù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo sì kẹ̀yìn sáyé. Ó yá, ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, ẹ sọ mí di ọ̀tun, ẹ wọnú ọkàn mi lọ. Mo fi ayé mi àti gbogbo ọkàn mi, mo fi fún ọ títí ayé, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí ọ kú oríire o, nítorí pé ìgbàlà ti wọnú ilé rẹ, ó ti wọnú ọkàn rẹ, ti wọnú ayé rẹ. Mo sì gbà ládùúrà fún ọ pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ la dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Gbogbo ẹ̀bi tí ó ń yọ ẹ́ lẹ́nu yẹn, gbogbo ẹ̀bi lórúkọ Jésù, àpárẹ́ nípa ẹ̀jẹ̀ Jésù. Mo sọ ohun gbogbo di ọ̀tun fún ọ. Mo ní ohun àtijọ́ ti kọjá lọ. A bá rí ohun tí ẹ̀ṣẹ̀ fi ń ṣọpẹ́ aláyé inú ayé rẹ̀, ó kọjá lọ, ó fi ayé rẹ̀ sílẹ̀. Mo pa láṣẹ, àìsàn àìlera, ó fi ayé rẹ̀ sílẹ̀, ohun gbogbo di ọ̀tun fún ọ. Bẹ́ẹ̀ ni ó sì rí. Agbára ẹ̀mọ́ kó ṣíjú bò ọ́, kí orí ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ, ká mú ọ dúró nínú Kristi Jésù. Jésù Kristi Olúwa wa, àmín. Wọ́n tó gbàdúrà yẹn tó sì ṣàmì sí àdúrà tá a fi ń kíni káàbọ̀ sí ìjọba Ọlọ́run. Mo fẹ́ kó mọ̀ pé àdúrà tó nípọ̀jù tó lè gbà ní ayé rẹ ló ti gbà yẹn. Ó káàbọ̀ lóòótọ́, ó káàbọ̀ síwájú Ọlọ́run ọ̀gá ògo, ó ti di ọmọ Ọlọ́run nìyẹn. Mo fẹ́ kó kọ sí wa kó jẹ́ ká mọ̀ wípé ó ti fàyè rẹ fún Jésù, ká lè darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí, káwa náà ká lè ṣe kíni, ká bá ṣe ń gbàdúrà fún ọ lójoojúmọ́, ká lè darapọ̀ mọ́ ohun tí Ọlọ́run yóò máa ṣe nínú ayé rẹ gẹ́gẹ́ bí ohun titun. Bẹ́ẹ̀ ni, má jẹ́ kí ohunkóhun kó dá ọ lágara, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó fún ọ ní iyèméjì. Kọ sí wa kó jẹ́ ká mọ̀ wípé ó fàyè rẹ̀ fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa, bó jẹ́ ìta ṣe lónìí àbí ìta ṣe sẹ́yìn àbí ìta máa ṣe lọ́jọ́ iwájú. Jẹ́ ká mọ̀ pé lóòótọ́ ló fàyè rẹ̀ fún Jésù, ká lè máa gbàdúrà fún ọ, ká lè máa darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí. Mo sì gbàládùra pé ò ní yẹsẹ̀, ò ní ṣubú dànù lábẹ́ bó ti wù kó rí, lórúkọ Jésù Olúwa wa, àmín. Àwa tá a wá pẹ̀lú ọrẹ wa, tá a fẹ́ fún Ọlọ́run ní ohun kan tàbí òmíràn lónìí, tá a fẹ́ fi bu ọlá fún, àwa tá a tiẹ̀ sọ wípé ọrẹ tí mi fọlọ́run rí gẹ́gẹ́ bí ohun titun, mo fẹ́ fún Ọlọ́run. Bá ṣe máa ṣe àwọn ọmọjọ́ àfi sórí pẹpẹ, ká ṣe bẹ́ẹ̀. Àwa tá a mọ iye Ọlọ́run là á fi fọlọ́run, àwa tá a nífẹ̀ẹ́ sọ́lọ́run là á fi fọlọ́run, kì í ṣe àfipáṣe, àfìfẹ́ ṣe ni. Ọrẹ dídá tàbí fífi fún Ọlọ́run, ṣíṣe fún Ọlọ́run, ó jẹ́ ìrìn àjò ìfẹ́. Ó jẹ́ ìrìn àjò ìfẹ́ gẹ́gẹ́ bí olólùfẹ́, ẹni tí ó fẹ́ràn Ọlọ́run tọkàntọkàn ló ń fi fún Ọlọ́run. Àwa tá a fẹ́ ṣe bẹ́ẹ̀, bá ṣe máa ṣe wà lórí pẹpẹ, ká ṣe. Ó fẹ́ dá ìdámẹ́wàá rẹ ni, àbí ó fẹ́ dá ọrẹ àkọ́kọ́ ọdún tó ti dá ni, àbí ó fẹ́ dá ọrẹ àkọ́so tó ti dá, àbí ó fẹ́ dá ọrẹ wòlíì, àbí ó fẹ́ dá ọrẹ tí a fi ń ṣe borí ogun nínú ìjàkadì ẹ̀mí. Ohun tó bá wù kó dá, ẹ̀kan tí là ń dọ́rẹ lórí pẹpẹ yìí dá níwájú Olúwa. Ọlọ́run ló ń fún lọ́rẹ, Ọlọ́run ló ń fún ní ohun ìní rẹ láti bu ọlá fún, kì í ṣe ènìyàn. Nítorí náà fi gbàgbọ́ sí, kó o sì kọ síbẹ̀, kó o dá báyìí bá a ṣe ń gbàdúrà fún gbogbo ènìyàn lójoojúmọ́, kádùúrà yẹn náà kó lè bá ọ. Torí pé èèyàn lè gbà kọjá ohun tó ń ṣe o, èèyàn lè gbà kọjá ohun tó ń ṣe. Ohunkóhun téèyàn bá fúrúgbìn náà ló ń gbà ọ. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń fi ohun ìní wọn bu ọlá fún Ọlọ́run lórí pẹpẹ yìí, pàápàá àwa tá à ń bu ọlá fún Ọlọ́run pẹ̀lú ohun ìní wa lónìí, lórúkọ Jésù. Ohun tuntun kó yí yín ká, ohun rere tí kò yín ká lábẹ́ bó ti ń kórè ní orí ọ̀rọ̀ ètò ìṣúná owó lóṣù yìí, lọ́sẹ̀ yìí, lọ́dún yìí, lórúkọ Jésù. Ó yá, ẹ lọ lékè, ẹ yọ mókè, ẹ lọ mókè, ẹ lọ lékè, ẹ lọ mókè, ẹ lọ mókè, ẹ lọ ṣe rere lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀ ọmọ pàdúrà ńlá ni, lọ ṣe rere lọ́fẹ̀ẹ́. Ó túmọ̀ sí wípé èyí ṣe rere rẹ kò ní ná ní ohunkóhun. Àlíbílú àkàpà, ìwé mọ́ sọ ní ìwé Jòhánù, ó ní àwọn kan wà tí wọ́n ń kórè ohun tí wọn kò gbìn. Ábílí àkàpà, àwọn tí ìṣe rere wọn ná ní ohunkóhun nìyẹn. Mo gbàdúrà fún ọ tó ń filẹ̀ lórí pẹpẹ yìí fún Ọlọ́run lóòrèkóòrè. Lìbárí kàtàbà, ó yá lọ́kọ́ lọ ṣe rere lọ́fẹ̀ẹ́, bẹ́ẹ̀ ni ó sì rí kó yí padà. Jésù Olúwa wa, àmín. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń darapọ̀ mọ́ wa, mọ́ ìsìn wa lóòrèkóòrè, pàápàá wa tá wà nínú ìsìn lónìí. Àfilẹ̀ ni, bọ́lá bá bù sí fún wa dáadáa sí, á lórí ọ̀fẹ́ àti máa ṣe fọ́lọ́run sí. Mo gbàdúrà ààbò Olúwa kó dájú lórí gbogbo ènìyàn. Ọ̀sẹ̀ kó fọ rere fún wa, ọ̀sẹ̀ kó bí ìyanu, ọ̀sẹ̀ kó bí ẹ̀rí titun.
mo ní ọ̀sẹ̀ kó bí ẹ̀rí titun kó bí ìyanu titun ọ̀tá ò ní rí wa mú o lábẹ́ bó ti wù kórí àní ṣàṣìṣe àní ṣubú dànù bẹ́ẹ̀ ni yóò ṣe ọ̀tẹ̀ yìí a máa kọrin titun sí Olúwa a máa kọrin titun bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ á ṣí oore ọ̀fẹ́ Ọlọ́run lápapọ̀ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa fẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tí ẹ̀mí mọ́ kí ó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé láti ìsìn lọ àti láláì àmín àmín lórúkọ Jésù àmín títí a fi pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ má ṣe gbàgbé ohun titun látọwọ́ Ọlọ́run ló ti ń wá o ẹ ká fi ọkàn wa ká fi bèrè ká fi gbogbo agbára wa fi gba Ọlọ́run gbọ́ fún ohun titun kí ọdún titun kí ó lè nítumọ̀ fún gbogbo ènìyàn Jésù Kristi ni Olúwa àmín.